ẹ̀yin NDLEA tẹ́ ní ẹ̀ ń gba igbó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ń gba kokéè ń wọlé kó sí. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o nínú fídíò yìí bàbá Sheikh MUYIDEEN AJANI BELO ó ti tú àṣírí àwọn NDLEA nínú fídíò yìí. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ sí bàbá yìí tó bá jẹ́ pé bàbá yìí ó sì wà ní ayé ni bí ó ṣe tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ nínú fídíò yìí kí ni ẹ rò pé kò bá ṣẹlẹ̀ sí bàbá yìí tí àwọn NDLEA tí wọ́n bá rí i. Nínú fídíò yìí a sì máa fún yín ní àǹfààní láti wo full fídíò náà ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú kí a tó play full fídíò náà fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Bàbá Àjàní Sheikh ó ti gbé jáde ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ ó ti padà sọ àṣírí tí ó wà ní inú NDLEA tí wọ́n fi ń gba àwọn igbó àti àwọn oògùn olóró kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn èèyàn. Ó ní wípé ó ní kí ló ṣẹlẹ̀ kí nìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Nínú fídíò yìí lẹ ti máa rí full fídíò náà wò, lẹ ti máa rí àṣírí tí bàbá yìí tí ó tú o. Lónìí ẹ má gbàgbé láti tẹ subscribe button kí a tó play rẹ̀ fún yín. Ó ti yá àti fẹ́ play rẹ̀ báyìí. ẹ̀yin NDLEA tẹ́ ní ẹ̀ ń gba igbó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ń gba kokéè ń wọlé kó sí ń wọlé ń kó sí ń wọlé ẹ̀yin náà ń kó sí ń wọlé ń kó sí ẹ̀yin náà ń tún rèé tún ta ẹ̀ ń tún rèé tún ta ìyàlẹ́ jẹ́ kú láyé ìyà ẹ̀ ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn pé kò dáa ẹ̀yin náà fúnra yín lẹ́sìn tún lọ rèé ta àrọ́mọdọ́mọ yín ó tòṣìkú ni.